ẹjẹ́ á mọ̀ kíra wa àjíbí o ẹjẹ́ á mọ̀ kíra wa àjíbí o. ẹ kú àkókò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá tún ti láǹfààní láti tún máa gbọ́ mi wákàtí ọ̀wọ̀ yìí. àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ mi. Ẹwà Èdè Yorùbá TV òun náà la wà ó níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan. ìwé tá a ń kà lọ́wọ́ ṣé ẹ gbàgbé òun náà ní kárìn-kápọ̀ látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédìjí. kárìn-kápọ̀ ní apá kẹta àjàlólẹ́rù àgbàlagbà kan, àjàlólẹ́rù lápá kínní, àgbàlagbà kan ní kejì. kárìn-kápọ̀ ó ní apá kẹta àwọn méjèèjì. orí kẹwàá ni mo ṣèlérí pé a ti tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ ọgbọ́n àyínìke. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àsọtì ọ̀kọ̀ọ̀kan ní àwọn àlejò lápàdé ń jáde lọ. Akínwùmí ló kọ́kọ́ jáde ní nǹkan bíi aago 11 àárọ̀. bí lápàdé ti kọ́ láti ṣe ńgbà tó déwájú ilé, kò wọ tọ́ksí tó kọ́kọ́ kọjá, kò wọ kejì, kò wọ ìkẹta. ńgbà tí ẹ̀kẹrin ń bọ̀ ó juwọ́ sí i, ó wọ̀ ọ́ lọ síbi tí wọ́n ti sọ fún un pé kó lọ. bó ti wọ aṣọ obìnrin wọlé lápàdé lánàá náà ló tún wọṣọ obìnrin jáde lọ́sàn-án yìí. ẹni tó bá rí kó lè mọ̀ pé ọkùnrin ni. ká má ṣẹ̀ṣẹ̀ sọ pé Báyọ̀ Akínwùmí mọ́níjà báǹkì ọlọ́wọ́ ajé tó wà lẹ́nu ìsinmi nítorí àìlera. oní takisí ò fura rárá, ó gbé ó ṣe bí obìnrin ló ń gbé. Láìdé ló tún jáde tẹ̀lé aago 12 kọjá díẹ̀ kó tó kúrò nílé lápàdé. òun náà mú ọgbọ́n tí lápàdé kọ́ lò. ó wọ takisí, ó sọ fún awakọ̀ pé Agúgù ló ń lọ. wọ́n rìn díẹ̀ síwájú, ó ní kí awakọ̀ dá ọkọ̀ dúró wípé ẹni tó ń wá lọ òun ti rí mọ́tò rẹ̀ níwájú ilé kan. ó sanwó ọkọ̀, ó sọ̀kalẹ̀, ó tún juwọ́ sí èkejì èyí tó gbé e lọ sí Bẹ̀rẹ̀, tó sọ fún pé òun lọ. takisí kẹta ló wá gbé e lọ síbi tí wọ́n ti pèsè sílẹ̀. àṣẹ̀ṣẹ̀ jáde àkàn àmọ́ bí tí ń lọ. ó wá kùjọ́lá dé. lápàdé sọ fún un pé kọ́mọ ètí ìlọ ní tirẹ̀ nítorí pé ọ̀rọ̀ pàtàkì kan wà. ó mú un lọ sí balùwẹ̀ tuntun. wọ́n bá Kádírì níbẹ̀ pẹ̀lú okùn lọ́wọ́ àti lẹ́sẹ̀. Tàfá jókòó tì í ọmọjú. Lápàdé ṣe bí ó ń tò gbé ni. ó ń sùn ni Tàfá òórùn kẹ̀ níwájú adájọ́. mi ò tó bẹ́ẹ̀ sà, ó rẹ̀ mí díẹ̀ sà. ṣé ẹ ṣì mọ̀ pé oorun mi ò dàbí aláràmọ́jú? ìní burúkú sì ti fẹ́rẹ̀ lò mí lépo gbẹ. mo fẹ́ kanlẹ̀ bíi táyà tó jò. bó kú bí òkú gan báyìí ń wò mọ̀. àmọ́ ó mí o. irú wọn yìí kú bọ̀rọ̀ Lápàdé ní tókùn lára rẹ̀. bí aṣọ rẹ̀ bá ti gbẹ díẹ̀, bó ẹ̀wù tèmí lára rẹ̀ kó o kó tiẹ̀ fún un padà. Tàfá kì í béèrè pé kí ló dé, ó mú ọ̀bẹ ó fẹ́rẹ́ okùn náà níbi tó ti só. tìrìtìrì tó ń fa okùn ń jẹ́ kí Kádírì máa kérora bí okùn tí ń yàn án lọ́wọ́ àti lẹ́sẹ̀. gbérí ló yí kiri nílẹ̀ ńgbà tí Tàfá ń túkùn lẹ́sẹ̀ rẹ̀. nígbà tí ó tú okùn náà tán, pànìpànì ní ọwọ́ Kádírì àti ẹsẹ̀ rẹ̀ wú lọ́gangan ibi tí wọ́n ti dè é lókùn. Kádírì ṣẹ̀ṣẹ̀ wá fòun látàárọ̀. Lápàdé, Tàfá, ẹ̀ ń dáràn mọ́ràn ni o. ní gbogbo ìwọ̀sí tí ẹ̀ ń fojú mi rí yìí, àsánlé ilẹ̀ ó san gbèsè rẹ̀ o. ìtanràn yín ọ̀gá sí ni. ńgbà tí àrá bá bẹ̀rẹ̀ sí sán lákọlákọ, tí ìjì bá ń jà lọ́tún lósì, tó ń gbódó, tó ń dojú dé, tó ń gbé ọ lọ, tí wọ́n ń rì mọ́lẹ̀, sísọ ni yóò máa sọ yín lura yín, tí yóò máa jà yín mọ́lẹ̀, tí ẹ ó fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́. ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló wà ńbẹ̀ o. mo sì mẹ́nu o, mo wí o. Lápàdé ní kò tí ì rè ọ́. kò yé ọ pé gbogbo bíi tẹ́ ẹ sápamọ́ sí mo ti rí. gbogbo ètò tẹ́ ẹ ṣe kalẹ̀ ní bòńkẹ́lẹ́ mo ti mọ̀. bí n ó ṣe dà yín lágbo ná, tí n ó ṣe dà yín lágbo nù. mo ti pa, mo ti dè. bí ẹ̀yin lẹ jù mí lọ, bí mi mo jù yín lọ, ká má jiyàn lè. ìwòye ọ̀la ẹ ó ti mọ̀. ibi tí ọba gbé sí ilẹ̀ láti jiyàn jákàdé. má wulẹ̀ sọ̀rọ̀ mọ́. n ò ní ọ̀rọ̀ rẹ lò mọ́. à ń pọ́n ọ́ lílà ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ. àìfọ́n rẹ ariwo gan-an ló ń pa tó ń júwe ètò gbogbo tẹ́ rò pé ẹ ti ṣe kalẹ̀ láṣìírí. àgbọ́yé ni mò ń gbọ́ gbogbo rẹ̀. kẹ́niṣá ni mo rí. Tàfá ní àlàyé bàbá sà. ṣé kí n wẹ́ mu lọ kíá, kí n dé wéré? bí ipò igi ìyeyè ni ọ̀nà fún mi rì. fúrufúru ló gbẹ. torí hàràhàrà bí ara òpòlọ́ tó ń hún mi. mo fẹ́ tù ú kí n dẹ̀
kí n dán Lápàdé òfìsì kàkà bẹ́ẹ̀ ó ní Tàfá gbé ọ̀rẹ́ rẹ lọ sí balùwẹ̀ nísàlẹ̀ kó o tilẹ̀kùn mọ́ ńbẹ̀ ńbẹ̀ ni yóò wà títí wàhálà yìí ó fi dópin. Tàfá fa Kádírì lápá dìde ńlẹ̀ ó fà á jáde lọ sọ́nà pálọ̀. Kádírì lọ́fìsàn lẹ́ẹ̀kan náà ó so Tàfá lẹ́sẹ̀ lágbọ̀n. Tàfá sì balẹ̀ bẹ́ẹ̀ ó nà gbalaja sílẹ̀. Kádírì ju ẹ̀sẹ̀ sí Lápàdé níkàn ṣùgbọ́n Lápàdé fọwọ́ gbà á ó sì kọjú sí Kádírì ó da ẹ̀sẹ̀ bò ó ń lù ú bí ìgbà tí alágbẹ̀dẹ bá ń lu irin. ọ̀rọ̀ ju ìkúùkú lé látàrí láyà nígùn. Kádírì ń fara gbà á ó yẹ díẹ̀ kúrò nígbà tó bá sì yẹ̀ àfi ẹ̀kan náà tó torí bọ Lápàdé lábẹ́ tó rú wòyàn sókè tó gbé Lápàdé balẹ̀ tí Lápàdé bẹ́yìn relẹ̀ tí Kádírì fagbára sílẹ̀kùn àbáwọ pálọ̀ tó sáré gèrè bọ́ sẹ́nu ọ̀nà àbájáde tó ń sáré sọ̀kalẹ̀ lórí àtẹ̀gùn. Dàdá gbọ́ gìrìgìrì lókè ó ń sáré lọ sókè orí Kádírì tó ń sáré bọ̀ látòkè bí wọ́n ti fẹ́rẹ̀ fàyà gbáyà. Kádírì rí i ó ní kó òun kóra ró ẹsẹ̀ rẹ̀ yẹ̀ lórí àgbẹ́sẹ̀lé kan ó di gbirigbiri ó ń yí lọ sísàlẹ̀. Dàdá yẹ̀ fún bàmù tó ṣe nísàlẹ̀ ó fẹ́ sáré dìde ṣùgbọ́n sí ṣubú lulẹ̀ ó dúra ó dìde jókòó ó sì gba ẹsẹ̀ rẹ̀ ọ̀tún mú lọ́rùn ẹsẹ̀ ó ń kérora ó hàn pé ẹsẹ̀ náà ti rọ́ bí ò bá tí ì dá ọ̀rọ̀ ni ọ̀dá ni kò sáàṣì sáré mọ́. ó rúnjú pọ̀ lórí ìjókòó nílẹ̀ rẹ̀ okùn bàtà já ọ̀rọ̀ dìkalẹ̀. Tàfá sọ̀kalẹ̀ tí ọba níbi tó gbé ń japoró lẹ̀ ó wá fi òkú àti ìpá ṣe é sì bá sì bo ó kì í bẹ́ńdẹ́ sí i níkùn ó tẹ ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ níbi tó gbé ń dùn ó wá gbé e lọ sí balùwẹ̀ nísàlẹ̀. ó rí i pé Kádírì kò lè dábàá ń fò jáde láti ojú wíńdò ẹsẹ̀ tí yóò fi balẹ̀ nítàdà. Ọlọ́run ti má já àtàrí ló gbégbò sí kò lè fi eyín wọn ìsinsin jẹ lẹ́nu. Lápàdé rápálá dìde Jọládé ń fọwọ́ ra lápá lẹ́sẹ̀ àti lẹ́yìn. Lápàdé wọ yàrá lọ ó lọ gbé ìgò ìpara kan jáde ó ní kí Jọládé ọmọ fi wọ́n lára. Jọládé ń fi ìkunra onígírísì ra Lápàdé lára ó ń ṣe é fẹ́ẹ́rẹ́fẹ́ ṣùgbọ́n ó ń tẹwọ́ mọ́ ní oríkèéríkèé àti níbi tó dàbí ẹni pé ìjàmbá ti ṣe Lápàdé lára. Tàfá wọlé dó ní èyí hùwà hù àlàyé bàbá ọmọge tó gbọ́n pa ẹ̀ bàbá tó dára ìwọ bọ́ sáyé tiẹ̀ ó jarí ọmọ ọlọ́mọ ṣe é gbọ́ ayé mi ò mo gbà á. Kò sẹ́ni tó wọ ọ̀dọ̀ rẹ̀ ó jáde lọ ó ń sọ bí òkú ó ṣe ń Jọládé ara ò ní pẹ́ tù mí àgbà ló ń dè ara ló ti ń dára gba eegun àgbà kì í tètè tò bí tọmọdé. Iṣẹ́ rẹpẹtẹ ló ń bẹ níwájú wa lónìí ara ń ro mí ẹ̀dọ̀ ń dùn mí kò lè ṣerú iṣẹ́ tá a ní ṣe lónìí. Ìwọ gan-an ipa tirẹ̀ tó kó kì í ṣe kèrémí pàtàkì gidigidi ni. mo gbìyànjú sà mo rẹ́dì sà má ṣapá mi bá a bá ta títọ̀ látọ̀ bá a bá tọ̀ ó lè di ẹran onídìí. A ó tanná wá àṣírí ẹgbẹ́ ìgbàlódé yìí a ó mọ àwọn tó wà nínú rẹ̀ a ó sì mọ ibi tí wọ́n ti ń ṣètò wọn gbogbo àti bí wọ́n ti ń ṣe é. Gbogbo wa ni yóò kópa tó lọ́rìn ṣùgbọ́n pàtàkì gidi nípa tí ìwọ ó kó ẹ ṣàlàyé fún mi ń sapá mi ń ṣe ojúṣe mi pérépéré. Lápàdé mú àpamọ́wọ́ Kádírì ó sì fàjẹsẹ̀ mú inú rẹ̀ jáde ó tẹ̀ ẹ́ ó sì rí pé àwọn tó fi ẹ̀rọ yìí pé Kádírì lemọ́lemọ́ ni 1820536757 àti 182071817475 àti 182011127844 àti 182019292035. àwọn kan náà yìí ni òun náà sì ń pè wẹ́lẹ́wẹ́lẹ́. ìwọ wo nọ́mbà wọ̀nyí Jọládé nọ́mbà ìlú ẹ̀lú àwọn ẹni awé nìyí iṣẹ́ tó ṣe wá nìyí o ó fẹ́ra rẹ̀ ṣe àbúrò Kádírì. pé nọ́mbà 1829718747 wò káwò ó bóyá ipò Túbọ̀sún tó ń lo nọ́mbà yìí ga tàbí ọ̀gá nínú ẹgbẹ́ wọn. mo fura pé olórí tàbí aláṣẹ kan ni tàbí alákòóso pàtàkì kan. sọ fún un pé o délé ẹ̀gbọ́n rẹ ọ̀bá o sì mọ ibi tó lọ ọ̀bá ìyàwó rẹ̀ náà
àwọn ará ilé sì sọ pé ọ̀rẹ́ lápàdé kan ló rán ni sí i pé kó tètè fojú kan òun. sọ pé o fura pé ọ̀rẹ́ yìí ní lápàdé ń lò láti máa àṣírí ẹ̀gbọ́n rẹ̀. ohun tó bá wá sọ fún wa ni yóò tọ́ wa sọ́nà báwo ti ṣe máa bá ọ̀rọ̀ ẹgbẹ́ ìgbàlódé lọ. bí nọ́mbà yìí kì í bá ṣe ti abẹnugan kan nínú ẹgbẹ́ náà òun ni yóò fọ̀nà ọ̀dọ̀ ọ̀gá hàn wá. sáàlù gbogbo ọgbọ́n tó o bá ní n ò lè máa kọ́ Jọládé ní n ó gbìyànjú sà ó yé mi dáadáa ó mú jẹ̀sẹ̀ mú Kádírì ọ̀tẹ̀ 182071817475 ẹ̀lú Kádírì ọ̀wù ibo ló wà níbo ló ti wà látàrọ àwọn kọ́ o èmi àbúrò wọn ni o nùsì àbí èmi náà ni o mo délé n ò bá wọn n ò sì báyàwó wọn bẹ́ẹ̀ àwọn ni wọ́n sọ pé kí n wá bá àwọn ní aago kan ọ̀sán wọ́n ní n ó bá wọn tọ́sẹ̀ ìyàwó àwọn dé ilé ọ̀rẹ́ nìkan tí wọ́n ń pè ní lápàdé wọ́n ní bí n ò bá bá àwọn kí n pè yín oníyàwó rẹ̀ ò sí nílé n ò bá o mo rò pé ẹ̀gbọ́n mi ti mọ̀ tẹ́lẹ̀ pé ò ní sí nílé wọ́n fẹ́ kí n tọpa rẹ̀ lọ ni òun ni àwọn náà dẹ̀ wá sí nílé yìí kí wọ́n ṣàlàyé dáadáa ta lọ̀rẹ́ lápàdé ọ̀hún èmi ò mọ onítọ̀hún o kò dá wọn lójú gan bóyá lápàdé gan ni àwọn wọn ń bá dọ̀rẹ́ bóyá ọ̀rẹ́ lápàdé sì ni ṣé ẹ mọ ibi tí ẹ̀gbọ́n mi wà níbo ni wọ́n ti wá rí ẹ̀lú Kádírì tó fi pè mí mo bá a lórí bẹ́ẹ̀dì ní yàrá wọn ni àwọn ni wọ́n fún mi ní nọ́mbà yìí tẹ́lẹ̀ pé kí n pè yín báwọn ò bá sí nílé mo ṣe bí ẹ̀yin ó mọ ibi tí wọ́n lọ ni ilé lápàdé ọ̀hún gan ló yẹ kí Kádírì ó lọ láàárọ̀ yìí bọ́ lọ bí ọ̀lọ́ngọ̀mọ̀ mo retí pé yóò ti pè mí bóyá ó ti pe alájà sá ṣùgbọ́n nígbà tí mo pe alájà lórí ọ̀rọ̀ mìíràn kò sọ pé ó pe òun kò sì sọ fún mi pé ètò tí a ṣe ti yípo ó ṣe kúkú pe alájà kó o béèrè bóyá ọmọ ibi tí Kádírì wà ẹ̀yin lẹ̀gbọ́n mi ní kí n pè àti pé n ò mọ nọ́mbà alájà pé 1820111278844 ó ní láti jẹ́ pé nǹkan pàtàkì ní Kádírì lọ sí níbì kan pé alájà tí a sì ní ìpàdé ìgbìmọ̀ láago 5 tó kò yé mi o níbo ni ìpàdé ọ̀hún alájà ni kó o pè ẹnu àgbàlóbi tí gbó jẹ̀sẹ̀ mú dákẹ́ Jọládé náà patọwọ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í jẹ́yìn fún lápàdé dá ọ̀rọ̀ mọ́ ẹ lẹ́nu gbogbo bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ ni mò ń gbọ́ kitikiti nọ́mbà alájà tó wà nínú dáyárì Kádírì yìí ni 1820111278844 nítòótọ́ túbọ̀ súnlọ́ ẹ̀sẹ̀ bá wọn sọ̀rọ̀ tán yìí òun ló ń lo 18201817475 bó ti wà nínú dáyárì yìí wá pé alájà bó ti ní kó o ṣe béèrè ibi ìpàdé béèrè àkókò béèrè ohun gbogbo tó bá tún sọ sí ọ lọ́kàn àti ohun mìíràn tó bá tún súyọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tẹ́ ẹ bá ṣe ọ̀dọ̀wọ́ rẹ o ó dọ̀wọ́ Ọlọ́run sà ó tẹ́jẹ̀ sẹ̀mù sí 1820111278844 ẹ̀ló ohun obìnrin ni ẹ̀ló alájà nísì ni o àbúrò ẹ̀gbọ́n Kádírì mo mọ̀ Túbọ̀sún ti sọ fún mi àìsẹ̀ sọ̀rọ̀ tán ni Kádírì pè mí láàárọ̀ yìí pé òun lọ sílé lápàdé ní ìdí aró mo sì sọ pé kó má jẹ́ kí etí mi ó di nípa àbábọ̀ rẹ̀ àtìgbà náà ni mo ti ń retí mo retí n ò gbọ́ pa n ò gbọ́ po bí àwáwù ṣe wá ń ṣe kádó di Kádírì náà a kì í fárí lẹ́yìn olórí ṣùgbọ́n yóò yà mí lẹ́nu pé a ti fi ọmọ àparò sábẹ́ bí a ti ń gbìn gbàdo bí inú bá ṣe bí igbá ni àbá ṣe wò ṣùgbọ́n àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ bonú kò jẹ́ káríkun aṣebi ó bá ní nọ́ọ̀sì kò tí ì bàjẹ́ tán níbi ìpàdé ni a ó yí padà àti àkókò olójú kòkòrò pọ̀ nínú àwọn obìnrin nǹkan yìí tẹ́ wa lọ́rùn ilẹ̀ dídà ni ò dára a ó yí ètò ìpàdé padà ní àfi bẹ́ẹ̀ o alájà ẹ sì tètè wí fáwọn yòókù máa gbọ́ nọ́ọ̀sì ó ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ nọ́ọ̀sì ó ṣẹ̀ṣẹ̀ ní àwọn wí o ṣeun ọmọ dáadáa mo ti tẹ Túbọ̀sún láago láàrin ni mo fẹ́ pè tí o fi pè mí yìí bá a bá sì ti sọ̀rọ̀ tán ni n ó pè é ńgbà tí Kádírì bá sì yọjú kó tètè pè mí o gbàrà tó bá ti dé ni kó pè mí kó sì wá sílé mi ní mọ́níyà kì í ṣe ní ìtútàbà o bí n ò bá sí nílé kó wọlé kó gbé owó níbi tó fi sí kó wá bá mi nílé Bánjí níbẹ̀ Yẹrúnkà ńbẹ̀ láò ti ṣèpàdé aago 7 ni o kì í ṣaago 5 mọ́ o jíṣẹ́ pé o nọ́ọ̀sì kó sáà pè mí bó bá ti dé sá kò burú alájà Ọlọ́run á ṣàgbà láǹfààní
bí wọn ò bá tí ì dé títí aago méje yẹn ń kọ́ ṣé kí n wá sí Bẹ̀yẹrúnkà kí wá mọ ètùtù. Nọ́ọ̀sì bí ọba fi yọjú títí aago méje kò dára pàápàá nǹkan ti fọ́nu nínú kí ọlọ́pàá ó ti mú tìmọ́lé tàbí kó ti kó sí wàhálà mìíràn kí Ọlọ́run ó sọ wa ni o. ìwọ ò sì lè wá oyinṣọmọ ẹgbẹ́ débi pé ọ wà ní kọmitì mọ́ fòyà nípa ìwà àwáwù tó ń hùwà ọ̀dàlẹ̀ ó ní láti jẹ́ pé Kádírì ò tètè fura ni ṣùgbọ́n àrùn tó ṣe é wò ni yóò jìyà yóò jẹ́wé yámọ́ ohun tí Fúlàní ń pè ní bú ẹ̀ yọ mọ́ káfíyàn sílẹ̀ náà bẹ́ẹ̀ ò bá sílé báwo lẹ̀gbọ́n mi ó ṣe lè wọlé ní Mọ́níyà kọ́kọ́rọ́ wà lọ́wọ́ rẹ̀ òun ló mú kọ́kọ́rọ́ dání bí ó bá sílẹ̀kùn yàrá tó wà a ò lè débẹ̀ bá a bá rí owó tá a bá pín lónìí ò ní ṣe é pín àfi ká pe káfíńtà lọ́la ká jálẹ̀kùn bẹ̀ àpótí owó gan àfi bá ò bá fọ́ Ọlọ́run á jẹ́ kó tètè yọjú ni o bó bá ti yọjú ṣàlàyé fún ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun ó gbọ́ alájà ohun tó bá tún ṣẹlẹ̀ ń máa pè yín ẹ̀kú àgbà ó ṣe ó dàbọ̀ Nùsírátù ìwọ náà ṣọ́ra o mẹ́nu mọ́ o gbogbo aṣọkọ́là sálóorun jẹ̀sẹ̀mọ́dákẹ́ lápàdé ní ẹ̀dá ni ọ́ Jọládé bí mo pilẹ̀ kọ́ ní nǹkan tó wù í ó lè ṣèjò báyìí náà lọ òkú iṣẹ́ o ṣeun ẹ̀kọ́ ti lè. Ìtútàbà ní èkejì wà a mọ̀ pé owó Kádírì ní kọ́kọ́rọ́ ilé owó ní Mọ́níyà wà a mọ̀ pé wọ́n kọ́kọ́ fẹ́ ṣe ìpàdé kan ní Mọ́níyà láago 5 ṣùgbọ́n nígbà tí wọn ò mọ̀ bí Kádírì ti rìn wọ́n sún ìpàdé náà sí aago 7 Bẹ̀yẹrúnkà ni wọ́n sì yí i sí nílé ẹnìkan tó pè ní Bánjí ni wọ́n ti ṣèpàdé aago 7 ọ̀hún kí la tó rí fàyọ nínú àjọsọ yín o Jọládé mẹ́kànlẹ̀ hìn ó ní kó má dàbí ọ̀rọ̀ tó pakasọ kíní kan ń gbé mi lọ́kàn kò sì yé mi dáadáa mo mọ Bánjí kan tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́lé tuntun sí Bẹ̀yẹrúnkà ẹni tí èmi rẹ̀ jọ ń fẹ́ra wa títí di lọ́lọ́ yìí kò sáà lè jẹ́ òun ni wọ́n ń wí n ò káṣẹ́ burúkú kankan mọ́ ọ lọ́wọ́ rí o bá a ti jọ rìn pẹ́ tó àti pé nọ́mbà ìlú rẹ̀ kò sí nínú àwọn tó wà ní dáyàrí Kádírì orúkọ a máa jọra wọn ńgbà mìíràn èèyàn 2, 3 tàbí jù bẹ́ẹ̀ lọ lè máa jẹ́ orúkọ kan náà ládùúgbò Bánjí lè jẹ́ Oyèbánjí Ọlábánjí Adébánjí kò lópin ṣùgbọ́n ká fọ àfọ̀mọ́ kí ni nọ́mbà ìlú Bánjí tìrẹ ọ̀hún 182014021561 ló lò mo mọ̀ sórí ọ̀dà olójú pé kì í sara àwọn ẹni awí kò lè sí nínú wọn èèyàn jẹ́jẹ́ ni èèyàn tútù tí ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán a nífẹ̀ẹ́ ara wa gan ni tẹ́lẹ̀ kí ìpínyàwó tó dé kí ló fa ìjà yín a ò jà rárá ṣá o ìdí wa ni òyìnra wà gbáwèrè ń wò gbáwèrè lọ́jà fi ń hó oníwàwá rẹ̀ ìdáni kò lè ṣe sùúrù kò lè mára dúró de ìgbà tó tẹ́ ìmí lọ́rùn èmi sì rèé bàbá kí èyí mèrè sọ́gígùn kó má bàa gúngi aládìí èèyàn burúkú pọ̀ bí ìgbẹ́ ẹni rere wọn jojú lọ bó ti jẹ́ nìyẹn dádì ọ̀gá tí ń yọ lẹ́tẹ̀ ikú ń pa bọ̀ǹtà sí ọ̀pọ̀lọ́ tó ń jara rẹ̀ mọ́lẹ̀ ó yé mi ṣùgbọ́n mọ́sùmọ́tọ̀ òfin láéláé kọ́ kò sígbà tí mọ́kù ò ní kù sẹ́ràn bó bá ṣe àmọ́ rẹ̀ ni tí jẹ́wọ́ fún nǹkan ṣàjẹ́ lọ́dọ̀ rẹ̀ ń jọkàn ẹ̀ pòrọ́sà ṣùgbọ́n onítọ̀hún ó ṣe sùúrù tí wọ́n fi mọ̀ dáadáa apẹ́jẹ́ ò gbọ́dọ̀ jẹ̀bàjẹ́ ọ̀rọ̀ tí ó ń sọ apẹ́jẹ́ ò gbọ́dọ̀ jẹ̀bàjẹ́ ọ̀rọ̀ tí ì tó sọ jájá mi lórí rẹ̀ báyìí ná ní báyìí náà o pé nọ́mbà Bánjí tó mọ̀ káwò bóun náà ni tàbí ẹlòmíràn Kádírì òkodoro ẹgbẹ́ ìlú tèmi ni kí n lo àbí ti Kádírì òkú làákàyè òrònú dáadáa fi tiẹ̀ pé káwò ṣé kò ní rò pé mo ti wá yí ọkàn padà mo ti gbá tó ní ohun tó bá fẹ́ kó rò a kì í kí ayaba kó doyún a kàn fẹ́ mọ̀ bóun ni bóun kọ́ ni bó bá wá sí o má fọ̀n rárá o sáàpà ìlú rẹ káwò bí yóò pè ọ́ padà ìwọ má dá lóhùn o bó bá pè ọ́ padà èmi ò fi ìlú Kádírì pé n ó pa òun dà n ó sì máa fọhùn sí Kádírì jẹ ká gbìyànjú rẹ̀ bẹ́ẹ̀ náà Jọládé mú jẹ̀sẹ̀ mú jáde lápò ó sì tẹ 182014021561 hello Jọládé ó mà níkà nínú ó lè pànìyàn látọjọ́ yìí Jọládé sọ wá lálàárí mi báyìí ni mo ti ń sọ pé ó ṣàpè mí pípẹ́ ni yóò pẹ́ mọ́ Jọládé pa jẹ̀sẹ̀ mọ́ láì fọhùn láìsì jẹ́ kí Bánjí parí ọ̀rọ̀ tó ń sọ
bó ti ń gbéra rẹ̀ gẹ̀ẹ́sì áyán tẹ̀gẹ̀sẹ̀ ní Jẹ̀sẹ̀mú Jọládé dún lọ́la aago lọ́wọ́ rẹ̀. Jọládé tẹ̀ ẹ́ ó ti mọ̀ pé Bánjí náà ni yóò ṣe òun náà sì ni ó tilẹ̀ ṣe ohun tó pè mí. Mo mọ̀ pé tẹ́lẹ̀ pé ìjà ló dé lórí dòwe a ò lè tètè fẹ́ra wálẹ̀ bẹ́ẹ̀ mọ́ bínú jọ Jọládé ṣé kí n wá ni àbí wọ́n ni yóò wá lónìí kọ́ o. Mo ní ìpàdé kan pàtàkì nírọ̀lẹ́ yìí tí ò ní fún mi láàyè kájẹ́ kó dọ̀la n ó mọ retí rẹ àbí màá tún pè ọ́ bó bá ti jẹ́. Bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ Lápàdé tẹ Jẹ̀sẹ̀mú ọwọ́ rẹ̀ sí nọ́mbà 182014021522 nọ́mbà tí Kádírì kọ fún Bánjí yàtọ̀ sí nọ́mbà 182014021561 tí Jọládé ti kọ́kọ́ lò láti mọ̀ bóyá Bánjí kan náà ni tàbí Bánjí mìíràn. Ọgbọ́n tí Jẹ̀sẹ̀mú onítọ̀ ń dún lọ́hún onítọ̀ ní Kádírì mò ń bọ̀ ná dúró mò ń bọ̀ mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ lọ́wọ́ ni. Jọládé rí i pé Lápàdé rẹ́rìn músẹ́ ó tún gbọ́ ohùn Bánjí bó ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó dáhùn ni. Jọládé kí ló wá pè mí sí gbà tó mọ̀ pé inú rẹ̀ ò tí ì rọ̀ sọ mọ̀ pé mi ò ráyè rí gbè ọ̀dà o n ó tún pè ọ́ láìpẹ́ ní nǹkan bí 20 ìṣẹ́jú mo ní àlejò kan báyìí ni mo sì gbọ́dọ̀ tètè dá a lóhùn ọ̀pá náà Jẹ̀sẹ̀mú. Lápàdé gbé Jẹ̀sẹ̀mú Kádírì sétí bẹ́ẹ̀ ohun ẹni tó ti ń bá Jọládé sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ síwájú sí i. Kí ló ṣẹlẹ̀? Kádírì gbogbo ayé ló ti dààmú àmọ́ bí tó wà gbà tó jẹ́ pé ilé Lápàdé ló lọ kò lè jẹ́ kí n ti pè ọ́ lórí ẹ̀lú kí àkàrà ọmọ bá àtúnṣepo kò síbi tá ò tí ì wọ dé ibo ló ti ń pè. Lápàdé pòǹdà ó sì Kádírì jẹ màmá ṣàlàyé láago 5 ní Mọ́níyà. Irọ́ o ètò ti yí o aago 7 ní báyìí nílé mi tuntun níbẹ̀ Yẹrúnkà ní nọ́mbà 90 bó o bá gbàgbé ọsà àtijọ́ débẹ̀ lọ́jọ́ kan níwájú ẹ̀rọ omi tó wà nítòsí iléeṣẹ́ búrẹ́dì tó wà níbẹ̀ àmọ́ ríra ń rọ̀lẹ́ ṣé alájà ló yé kí ló ṣe ọ́ lóhùn tó ń dún hẹ́rẹ́hẹ́rẹ́ bí ẹni tí nǹkan ṣe àbí báwo ni àbí ọwọ́ bà ó lọ́hùn ó máa dákẹ́ ajá tó rí ilé ẹkùn tó bọ̀ mo kí ọ kú ewu àmọ́ sọ nírọ̀lẹ́ aago 7 bẹ́ẹ̀ Yẹrúnkà sí gbogbo àwọn yòókù náà ló ti hàn síbẹ̀ pátápátá. Alájà fúnra rẹ̀ ló ti sọ fún wọn lọ́kọ̀ọ̀kan ó ti fi ẹ̀lú sọ fún wọn. Dánfò mi yóò dúró sí bẹ̀rẹ̀ ńbẹ̀ ni wọ́n ti bá mi kò sẹ́ni tí ó wọ mọ́tò ara rẹ̀ débẹ̀ Yẹrúnkà kára yọ ọmọ bá fura pé à ń ṣèpàdé kò sẹ́ni kankan tọmọ ilé mi níbẹ̀ Yẹrúnkà àfiwọ́ àsìfi Alájà ọmọge kan ráúráú báyìí tí mo tó ní dandan àfikún ọfẹmi náà ti débẹ̀ lẹ́ẹ̀kan nígbà tí mò ń ṣètò irin táwọn fi ṣe bọ́gílárì ṣùgbọ́n kò lè mọ bẹ̀ mọ́ báyìí ọjọ́ ti pẹ́ ilé òsì tí ìdí lẹ́bùrù lọ́jọ́ náà lọ́hùn ó tán ọmọbìnrin wo èwo nínú wọn ó yẹ kó mọ̀ Jọládé àbó ti gbéra rẹ̀ ọmọ tí mo ra ìró ẹ̀ ló méjì fún. Mo rántí ọmọ ńlá wo mọ́ jọjọ mo mú un débẹ̀ ká sọ́ra ò jẹ́rìí mo tilẹ̀ ti ń fọgbọ́n létọ́ ọmọ náà kò ṣe sámúsámú tó kò sì mọ nǹkan tó ń lọ. Ó fi lọ́ kò gbà bí àwùjọ rẹ̀ lójú kò lẹ́gbẹ́ bí mo bá ti lò ó fúngbà díẹ̀ sí kí n wọ́n ọmọ gidi kan yá mọ́rọ̀ gidi sọ járe mélòó ọmọge òkúkú mọ̀ à ń fi rọ́jú jẹ̀kọ́ ọ̀bùn tó ń pọ́n kọ́ kéré mélòó òkúkú mọ̀ ká sọ́ra o kò burú o. Jẹ̀sẹ̀mú dákẹ́ ó ṣe sàá Jẹ̀sẹ̀mú Jọládé tún laago ẹnìkan náà ni Bánjí 1820142156 Lápàdé fọwọ́ júwe fún un pé kó pa kó mọ̀ fọhùn. Jọládé ṣe bẹ́ẹ̀ Lápàdé tún mú dáyàrí Kádírì wọ́n bẹ̀rẹ̀ sí wá inú rẹ̀ ọwọ́ kó tó rí àdírẹ́sì Alájà nọ́mbà 38 títí Àwérè 2 Mọ́níyà ẹ̀yìn pátápátá ló wà lára páálí dáyàrí. Alájà Mùníràtù alága Lápàdé ní Jọládé aago 7 gééré láòkan ilé Alájà lára ní Mọ́níyà ká lọ bá a lálejò kókó àga rẹ̀ tó ní ọ̀hún fún wa ká tún ń jókòó kárí ń jókòó kó lè kẹwàá gẹ́gẹ́ bí alága bẹ́ẹ̀ mọ̀ kọ́ sà láago 7 yóò ti débẹ̀ Yẹrúnkà yóò ti kúrò ní Mọ́níyà bí ò sí ń lé á ṣera wa lálejò lọ́hùn
ó ṣàyẹ ká mọ́lé alága ká sì rí àwọn àga rẹ̀ ó náà ń pé Tàfá sì yàn ó wọlé. Tàfá ń bá ti dago 6 àbọ̀ a ó lọ sóde kan o ká sáré lọ aláyé sà. Mi ò sá ṣùgbọ́n ṣé ẹ mú dáadáa lè ṣẹ́kù mọ́ nígboro yẹn ní táìmù yẹn a ò ṣe tètè lọ báyìí a tún lè bá Ògidì ní Yemẹtu àwa nìkan kọ́ la lọ Tàfá mọ́nẹ́jà ó lọ Jọládé ó lọ Láìdé ó lọ Kádìrì ó lọ ìwọ náà ó lọ èmi náà ó lọ yóò ro ṣoṣo sà. Bóyá bí a bá sì lọ sí oríta 6 lọ́dọ̀ ìyá Ìlà kọ́kọ́ lọ tún ẹrù rẹ̀ dìná nítorí à ń gbò náà lọ Kádìrì ò ṣe gbé lọ sóde láìdì lọ́wọ́ dì lẹ́sẹ̀ o lọ dì í bí ẹrù gi ìka kan ọ̀wọ́ nídìí mọ̀ kàkà kíka 7 bọ̀ bó sì ṣe ọ̀kárẹ̀ Tàfá ilé alájà Mùnírátù là ń lọ ilẹ̀ òní tí ìṣú daindain nígbà náà ojú ọkàn ti po fórí ni a ó ṣe Kádìrì bí aláìsàn tá à ń gbé lọ sí ọsibítù ẹ ṣí bàbá káwá yanjú rẹ̀ nílé alájà lọ ń ó ti fi ẹ̀lọ́ ẹ̀ ló pe mọ́níjà àti Láìdé pé kí wọ́n wá pàdé wa ń bẹ̀ Súlè ó wa mọ́tò ìwọ ó sì jókòó tì í níwájú èmi àti Jọládé ó jókòó lẹ́yìn ọkọ̀ mo mọ irú ẹ̀sà àlàyé bàbá àjẹpé ayé ọ̀jọ̀gbọ́n bàbá a ó sì gbé Kádìrì sọ́kọ̀ sẹ́yìn ọkọ̀ láàrin wa ṣùgbọ́n ṣé wọ́n ní ẹmu ní mọ́níyàwó èmi ò lè mu bíà tàbí wáìnì o àwọn ènìyàn ńlá kì í ní ẹmu sílẹ̀ o Jòsáyà ní èmi kí ẹmu máa jò sí mi láyà ni mo sì lè mu wísíkì bí mo bá rí èmi ò sí nínú ẹgbẹ́ agbábíàká o àwọn tí wá bí àkiri o bó bá ti yá ẹ pè mí o mo ṣúọ̀ mo wà ká ń pé báyìí la parí orí 10 ìwé nì kárìn kápọ̀ látọwọ́ Ọládèjọ Òkédèjì bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ wá sórí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kò sí méjì kọ̀nà lówó kọ̀nà ní dátà kù iṣẹ́ tí mo rè ṣe yá ni pẹ̀lú àwọn channel àkàndá tó tún kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó live Ìkórìtà Kò Yé Mi Akọ́mọlédè Yorùbá TV Àṣà Yorùbá TV Òwe Yorùbá TV Oríkì Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní wọ́ mi bẹ́ẹ̀ ni ò ní parun àjùwà ṣe o.